Ẹ kú àárọ̀, ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ má bínú tí n bá wà too blunt. Ẹ má bínú tí mi ò bá fẹ́ máa pa àwọn ọ̀rọ̀ kankan sọ. Mo understand nǹkan tí diplomacy jẹ́, but ní gbàgede Olóyinka TNT yìí, èmi láti máa sítọ̀ mi sàkátà pàrà torí pé yíyí ibẹ̀ ó lọ́wọ́ kọ̀ọ̀kan nú ni. Ẹ má gbàgbé before show yìí ká tó bẹ̀rẹ̀ àwọn ètò yìí, àwọn èèyàn máa ń rí bí ẹni pé ọ̀rọ̀ okó àtòbò èèwọ̀ ni. Wọ́n á tiẹ̀ máa pokó ní kinní, wọ́n máa pòbò lójú ara. Gbogbo àwọn ètù jẹ tí wọ́n fi tù wá jẹ, tí wọn ò jẹ́ kí ìgbéyàwó kó rójú kó ráyè, tí àwọn èèyàn fi ń ní ìnira nínú ìgbéyàwó nìyẹn. Tí bá ní last year celebrate ọdún àwọn àlè, tí bá tún ní a fẹ́ celebrate ọdún àwọn àlè lọ́dún yìí, ẹ má rí bẹ́ni wípé nǹkan tó wà odd rárá. Ibi tí mò ń lọ gan ni láti ẹ mọ̀ pé Ọlọ́run ti lò mí, ó dẹ̀ ti lo àwọn kan láti break barrier wípé ọ̀rọ̀ okó àtòbò yẹn wọn ò gbúdọ̀ máa po okó ní kinní yẹn pé kinní kan yẹn. Ọlọ́run ti ṣe yẹn, àwọn èèyàn ti ń get used to that. Ṣé wá rí another barrier tí mo tún fẹ́ break ni barrier wípé ìyà tí obìnrin máa ń jẹ nílé ọkọ in the name of ọmọ. Ìyà tí obìnrin máa ń jẹ nílé ọkọ in the name of culture and religion. Àwọn nǹkan tí wọ́n fi ba yí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ nìyẹn. Mi ìlọ́kùnrin náà kì í jìyà. Take for instance, àwọn ọmọ tá à ń tìtorí sọ wípé à ń dúró nílé ọkọ tí obìnrin mi máa sọ ẹ̀mí ẹ̀nà yìí. Wọ́n ní live ara wọn tó bá ti time táwọn ọmọ yẹn fẹ́ lọ, ìmí wọn lè máa wẹ̀yìn. Ìmí ò lè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìlú ìgan wọn tẹ̀lé inconvenient ara wọn for you. Ẹ jẹ́ fún yín ní example kan. Ọmọ mi obìnrin, ọ̀rẹ́ ẹ̀ kan wà tó jẹ́ wípé tí màmá ọ̀rẹ́ yẹn bá ti lọ sí Africa, Ghanaian ni màmá yẹn. Ó máa ní káwọn ọmọ yẹn wá bí, bàbá wọn máa gbé ọmọ yẹn wá bí. Ọ̀rẹ́ ọmọ mi yẹn, màmá ẹ̀ wà ní Ghana nísìn. Bàbá ẹ̀ wá drop ẹ̀ sọ́dọ̀ mi ní ìjẹta, ó gbé bọ́ọ̀sì wá, ó fẹ́ wá. Meanwhile, ọmọ mi ti ní plan láti lọ rí ẹ̀gbọ́n ẹ̀ ní school. Ọmọ mi ti ní plan láti lọ fún kíní tour tó máa ń ṣe tó bá fẹ́ wọ university yẹn, ó ti ní plan tiẹ̀ sílẹ̀. Ó fẹ́ lọ wọ ẹ̀gbẹ́ ẹ̀ school, ó fẹ́ lọ fún school tour títí ẹ̀. Ọmọ yẹn dẹ̀ gbẹ́rù dé òde bí mi ṣe wọlé ní lágbájá ó ti dé ni, ó lóun ti dé pé bàbá òun ló drop nǹkan kan, okay fine. Tó bá jẹ́ pé ìgbà tiwa ni, a máa rò pé ọmọ ọ̀rẹ́ mi tó dẹ̀ dé jẹ́ kí n cancel kíní mi pé bóyá kájọ lọ or kí n cancel kí n dúró tì bóyá next week máa lọ. Ọmọ mi ò change plan ẹ̀, ó padà lọ. Nígbà tó dé mo ní tẹ̀ wá lè cancel plan ẹ̀ yẹn pé ọ̀rẹ́ ẹ̀ kan ló ti padà. Mo ní tó gbé box wá tí bàbá ẹ̀ drop ẹ̀ ó wá lè ó ní mom ó lóun ti ní plan òun tẹ́lẹ̀ kó tó dé. Ó ní ká ló sọ fóun kó ń bọ̀ olóhun àti òun nígbà tí ò dẹ̀ ti sọ fóun yẹn ó lóun ti ní plan òun, ó ní plan yẹn òun ò dẹ̀ lè cancel ẹ̀, òun fẹ́ lọ wọ ẹ̀gbọ́n òun ní school pé ẹ̀gbọ́n òun expect oúnjẹ tóun fẹ́ gbé lọ látọ̀dọ̀ mi, òun dẹ̀ fẹ́ lọ fún school tour. Tó túmọ̀ sí wípé àwọn ọmọ yìí tẹ̀ ń rí tí ó bá tó time láti carry out plan tí wọ́n wá carry it out. A gbọ́dọ̀ mortgage life ara wa bí obìnrin nítorí ọmọ. Obìnrin tó bá ti wà nílé ọkọ nítorí ó dúró sílé ọkọ nítorí ọmọ, ìyà ló ń jẹ. Obìnrin láti dúró sílé ọkọ nítorí pé ó gbádùn bẹ̀, nítorí ọkàn ẹ̀ balẹ̀, nítorí ọkọ ẹ̀ ń tọ́jú ẹ̀. Ọkùnrin láti wà nínú marriage nítorí pé ó gbádùn bẹ̀, nítorí pé ọkàn ẹ̀ balẹ̀, nítorí ìyàwó ẹ̀ ń ṣe dáadáa sí. Ṣe rí àwọn for better for worse táwọn onírìlíjọ́ fi kó wa lọ́bẹ̀ jẹ orí burúkú ni. Ó ní a ṣe máa ṣe celebrate àwọn àlè nítorí pé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àlè lọ́kùnrin ló gbé ẹ̀mí obìnrin dúró nínú ilé ọkọ. Ayọ̀ tí obìnrin ò rí nínú ilé, inú ọ̀dọ̀ àlè ló ti ń rí níta. Èmi máa wà blunt ni. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló dẹ̀ ń jẹ́ pé àlè ló ti ń rí happiness nílé ọkọ. Òun la ṣe sọ wípé obìnrin tí ìyà bá ń jẹ nílé ọkọ tó ń fi kún mọ̀ kan shop and clean out, ó máa dó àlè ni á dẹ̀ wà nínú ọkọ. Láti break barrier yẹn wípé obìnrin láti máa jìyà nílé ọkọ, obìnrin láti máa suffer nílé ọkọ, ọkùnrin ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe àwọn nǹkan kan tó máa bátà emotion obìnrin. Barrier tí mo fẹ́ break nìyẹn. The only thing tá a fẹ́ máa gbọ́ kọ́ máa wàásù fóbìnrin ni pé bọ̀wọ̀ fún ọkọ ẹ.
respect ọkọ ẹ, tọ́jú ọkọ ẹ. A fẹ́ máa gbọ́ pé nǹkan tí ọkùnrin lè ṣe obìnrin ò lè ṣe. A fẹ́ máa gbọ́ yẹn. Yes, ọkùnrin lè yan àgbè, ó lè yan àlè. Tó bá tẹ̀ wá mọ̀ pé ò lè ṣe, o gbọ́dọ̀ respect, o gbọ́dọ̀ fi disrespect ìyàwó ilé ẹ tó bá yan àlè. Mi ní kó má yan àlè. Yeah, good. Ọkùnrin lè ṣe. But má fi disrespect ìyàwó ilé ẹ, má dẹ̀ jẹ́ kó pa ìyàwó ilé ẹ lára. Ibi táwa ń bá ọ̀rọ̀ lọ, barrier tí mo fẹ́ break ni wípé ìwọ ọkùnrin tó bá ti gbójú gbóyà bátà ìyàwó emotionally tó ń yan àlè lójú ẹ, obìnrin ẹ náà á yan àlè. Àwọn barrier tá fẹ́ máa break nìyẹn, so that tá bá bẹ̀rẹ̀ sí ní break àwọn barriers yẹn, ẹ rí wípé àtọkùnrin àtobìnrin á máa gbé ní ìrẹ́pọ̀. Ọkùnrin á máa caution ara ẹ̀ kó tó hurt obìnrin. Tó bá ti ń hurt obìnrin tó ti hurt ẹlẹ́ẹ̀kìnní, tóbìnrin ti ń wọ̀n ẹ pé n tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta báyìí òun náà ṣe padà fún ẹni. Gbogbo wa la deserve láti happy. Nítorí ẹ̀ la ṣe fẹ́ máa celebrate àwọn àlè, kí àwọn ọkùnrin lè gbọ́ wípé ìwà tí wọ́n ń wù sí àwọn ìyàwó wọn o, àwọn náà ti lọ ń catch cruise, wọ́n dẹ̀ ti ń catch happiness wọn elsewhere. Káwọn obìnrin náà lè máa gbọ́ pé ìwà tí à ń wù sí àwọn ọkọ wa o, àti ń catch happiness wa, àti ń catch cruise wa elsewhere. Àwa lè máa wo àwọn ìwà tí ọkùnrin ń wù tó ń jẹ́ kóbìnrin máa lọ chop and clean out. Ìwà tí obìnrin ń wù tó jẹ́ kọkùnrin máa lọ chop and clean out. Àwọn ìwà yẹn nígbà tá a bá sọ lórí platform, àwọn nǹkan tí a lè fi satisfy wa lórí platform, nǹkan tí a lè fi satisfy ọkùnrin àbóbìnrin, àlè ọkùnrin àlóbìnrin, tá a bá sọ, àwọn obìnrin ilé á lè adjust, àwọn ọkùnrin ilé náà á lè adjust, á lè ní respect láàrin ara wa. I respect ara, because ọ̀pọ̀lọpọ̀ Nigerian men, African men ò respect obìnrin rárá. I must be sincere with you. Ẹ wá gbọ́, as far as Yinka is concerned, tí ọkùnrin bá ń cheat, àbí màá túmọ̀ nǹkan tó ń pè ní cheating, màá túmọ̀ ẹ̀ fún yín níjọ́ Saturday. Nǹkan tó ń pè ní, nǹkan tẹ́ ń pè ní ìyàtọ̀ láàrin cheating àti survivor, màá treat ẹ̀ fún yín níjọ́ Saturday. Cheating wà, survivor wà. So gbogbo ẹ̀ la máa sọ lórí platform níjọ́ Saturday. Liberation fún obìnrin, pé àwọn nǹkan tí wọ́n fi religion kó sí wa lórí. Obìnrin ò lè sọ pé torí òun ní pride, òun ní integrity, kó dẹ̀ máa kú emotionally, kó má rọ́nà àbáyọ. Ìsídà kájọ jókòó sórí round table pé tá bá ti marry, kó ní kálukú mọ limitation ẹ̀, kó ní kálukú mọ boundaries ẹ̀, kó ní kálukú mọ àwọn nǹkan tó máa ṣe tó lè trigger nǹkan báyìí, kí gbogbo àwa méjèèjì àtọkùnrin àtobìnrin ká ti sínú pé bó o bá lọ ṣàgbèrè níta, tí o kó ìta bá dùn mẹ́ débi wípé o wá jẹ́ kí n mọ̀, tí òbò ìta bá dùn mẹ́ débi pé o jẹ́ kémi obìnrin mọ̀ nínú ilé, tí òbò ìta bá dùn mẹ́ débi wípé o gbé sójú fún mi, o kó ìta náà máa dùn mọ́ mi, kíwọ náà rí bó ṣe ń rí lára. Ká mọ̀ wípé Ọlọ́run ló ní ìdájọ́ obìnrin ọkùnrin, since tí ìdájọ́ ọkùnrin tó ń ṣe àgbèrè kò sí lọ́wọ́ pásítọ̀ tí wọ́n ń wàásùn fún obìnrin, kò sí lọ́wọ́ àwọn àgbàlagbà àti culture tó ń wàásùn fún ọkùnrin àbí tó ń wàásùn fún obìnrin. Then tí obìnrin náà bá wá survivor látàrí wípé ó fẹ́ kú, kò fẹ́ kú emotionally, kò fẹ́ kú before time ẹ̀, kò yẹ kó sí lọ́wọ́ pásítọ̀, kò yẹ kó sí lọ́wọ́ elder, kò yẹ kó sí lọ́wọ́ culture, kò yẹ kó sí lọ́wọ́ àwọn arúgbó. Ibi tá à ń bá ọ̀rọ̀ lọ nìyẹn. Torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń ya wèrè nínú marriage, ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló wà nínú bondage tó ń pè ní marriage, ọ̀pọ̀lọpọ̀ nǹkan kékeré tí ò bá fún wọn ní ayọ̀, shop and clean out tó lè fún wọn láyọ̀, wọn ò ná fẹ́ fọkọ wọn lẹ̀. Culture, elder, religion, ìwàásùn kò jẹ́ kí wọ́n lè ṣe, wọ́n á dẹ̀ kú sínú ẹ̀, ọkùnrin yẹn á dẹ̀ continue life ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà, in tó lè fún wọn láyọ̀, in tó lè fún wọn ní ìdùnnú, in tó lè stabilize sanity wọn, wọn ò lè ṣe in the name of elder, pastor, church and everything. Wọ́n á dẹ̀ kú sínú ẹ̀, ẹlòmíì á dẹ̀ gbà ṣe wọn ṣe, ẹlòmíì á ṣe ìyá, ẹlòmíì á ṣe bàbá fáwọn ọmọ wọn. Ibi tá à ń bọ́rọ̀ lọ nìyẹn. Ibi tá à ń bọ́rọ̀ lọ náà ni wípé women should be allowed to speak out. Ẹ sọ̀rọ̀, ẹ fi ẹ̀dùn inú yín wọ̀n fún ọkùnrin. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé inú ilé yín ni mo wà, lóòótọ́ bá ayọ̀ mi ìta ló wà. Ọkùnrin should speak out. Ẹ sọ̀rọ̀, kí wá ló mú ayọ̀ ẹ wà níta? Kí ló mú inú ẹ wà níta?
kí ló ṣẹlẹ̀ tó yẹ pé ìta ló ti ń rí ayọ̀ ẹ àwọn nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò níjọ́ Saturday nìyẹn àwa sọ pé okay kí ni solution ibi tá a ṣe ń ba lọ ni wípé tí ọkùnrin bá ti ní lórí ẹ̀ pé bí n bá ṣe nǹkan tí ò dá láti bátà ìyàwó mi náà ní right láti ṣe nǹkan tí ò dá ibi tá à ń bọ̀rọ̀ lọ nìyẹn láti bátà emotion tèmi because wọ́n ní kó tó gún ọmọ ẹyẹ lóró fi ọ̀rọ̀ fi abẹ́rẹ́ gún ara ẹ kó tó fi gún ọmọ ẹlòmíì so ibi tá à ń bọ̀rọ̀ marriage lọ ni wípé ìsáìdà ká máa fi abẹ́rẹ́ gún ara wa ká tó gún ọ̀rọ̀ ẹ̀mìrí ọ̀ka cancel marriage kó ní kálukú máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ ká máa pàdé máa ṣọkọ mi nínú ilé ẹ kí máa ṣèyàwó ẹ nínú ilé mi tá bá ríra à sọ̀rọ̀ lórí ọmọ oníkálukú àtúbálẹ̀ ẹ lọ bọ̀ wípé bóyá obìnrin kan máa wà lọ́dà ọkùnrin kan in the name of culture in the name of church in the name of tradition ọkùnrin kan á máa bàtà emotionally a nítorí pé obìnrin ò lè tẹsẹ̀ síta ibi tá a fẹ́ break nìyẹn ipe ọkùnrin kan máa wà níbì kan in the name of culture in the name of religion in the name of born-againism wọ́n á ní wípé kó máa jìyà nínú ẹ̀ nǹkan tá a fẹ́ break nìyẹn ibi tí mo sì ń bọ̀rọ̀ lọ nìyẹn so that gbogbo wa lè ní sanity gbogbo wa right to life right to good life right to live tí Ọlọ́run fún wa oníkálukú à lè lò ó bó ṣe tó àti bó ṣe yẹ ọkùnrin ò ní máa dẹ́mi obìnrin légbodò obìnrin ò ní máa dẹ́mi ọkùnrin légbodò ìsídà ká arrive or kí marriage kẹ́ mọ̀ wípé ẹ̀ ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ ká gbà pé scam ni marriage ire o ó dàbọ̀.